Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Suleiman Egbeji Elédùà àṣetìẹ́. Iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Suleiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Suleiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Suleiman Egbeji ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Suleiman Egbeji ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbòjò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ní bí ó padà bá ibi ò ní bá wa tọmọtọmọ. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lákòókò yìí o pé a kú dédé àkókò yìí o torí gbogbo gbàtà bá lóru la wà ọ̀sán ni níbòmí bẹ́ẹ̀ni bá aláàárọ̀ la wà ó sì lè jẹ́ òru bòmí bẹ́ẹ̀ni akínyìn ẹ kú dédé àkókò yìí orúkọ tèmi kò yí padà pẹ̀lú àánú Ọlọ́run torí ẹni orúkọ rẹ̀ bá yí padà lẹ́ni tí ò sí láyé mọ́ kódà bọ́ ọjọ́ bá bọ́ ọjọ́ yóòyè tó bá ti lè papòdà tẹ́mi bá ti bọ́ lára rẹ̀ wọn ni ẹ lọ rí ìgbé òkú wa adúpẹ́ fún Ọlọ́run tí kò pa èmi tí ò pa ẹ̀yin tó tún fún wa láǹfààní láti máa ríra wa láti máa gbọ́ra wa nínú ọlá nínú ọlà nínú àlàáfíà ara orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Egbeji ọmọ yín l'Ògbómọ̀ṣọ́ ó kí yín o ẹ kú dédé àkókò yìí o. ó dà ẹ ṣeun bàbá àmọ́ rí bẹ́ẹ̀ ṣe múra láàárọ̀ yìí àbí dédé àsìkò yìí ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa dé fìlà ni mo wá rí i pé títò ní ó ní agbára kí ló bá dé bàbá. àdúgbò lọ́dọ̀ Ọlọ́run ipò oṣù lẹ̀sẹ̀ wù. ipò oṣù lẹ̀sẹ̀ wù. ẹ rí i pé tí mo bá sọ̀rọ̀ fáwọn èèyàn mo bá sọ̀rọ̀ bí bọ́dà mo bá fẹ́ sọ̀rọ̀ nínú Alukurani bẹ́ẹ̀ni àbí mo sọ̀rọ̀ nínú Bíbélì bẹ́ẹ̀ni àbí mo sọ̀rọ̀ nínú ẹsẹ̀ Ifá bẹ́ẹ̀ni èmi mo sọ fáwọn èèyàn pé èmi kì í ṣe babaláwo n kì í sì ṣe olóòṣà n kì í sì ṣe àfáà bẹ́ẹ̀ ni n kì í ṣe wòlíì ṣùgbọ́n àṣẹ Ọlọ́run lèmi náà gẹ́gẹ́ bí mo ti sọ mo jẹ́ kí gbogbo ayé ó mọ̀ pé bàbá mi ni Egbeji fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ni ẹ máa sọ bẹ́ẹ̀. ọdẹ sì ni wá olóògùn nìran bàbá tó bí mi lọ́mọ bàbá tèmi náà jogún ẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ èmi náà jogún bàbá mi ni èmi kì í ṣe olóògùn àwọn bàbá mi lolóògùn mo wá pa gbogbo ẹ̀pọ̀ mo wá jẹ́ kó yé yín pé Ọlọ́run lolóògùn bẹ́ẹ̀ni fún gbogbo ayé bí mo ṣe múra bàbá mi a máa mú ṣùgbọ́n kì í wá múra báyìí lójú gbogbo èèyàn. kì í múra báyìí lójú gbogbo èèyàn. sẹ́mo pé kò sí ní tó ní àǹfààní bẹ́ẹ̀ni tóyìnbó pè ní advantage bẹ́ẹ̀ni àti disadvantages bẹ́ẹ̀ni tó ní ìdàkẹ́ni onídàkejì náà bẹ́ẹ̀ni lóòótọ́ lójú àwọn ènìyàn wọ́n lè máa wò pé kí ni bàbá yìí wá ṣe lóòótọ́ àṣírí ní fáwọn tó mọ̀ kò yẹ ká lè múra báyìí ká gbogbo ayé orí wa ṣùgbọ́n bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì kọ́ àfẹ́ ká sáà ti ṣe Yorùbá ó parun kó parun Yorùbá máa múra báyìí àwọn bàbá wa nígbà tí wọ́n bá wà nípò kan tàbí òmíì pàápàá jùlọ ẹ rí i pé báwọn afá bá fẹ́ múra wọn á múra tiwọn bẹ́ẹ̀ni báwọn olóṣà bá fẹ́ múra wọn á múra tiwọn bẹ́ẹ̀ni báwọn bàbá pé ọdẹ ni mo fẹ́ fi hàn àwọn èèyàn ìjọ tí wọ́n bá gbérí ọdẹ bàbá mi wọ̀ tẹ́ gbé wọ̀ àti aparu wọn yọ ya ẹlòmíì lẹ́nu pé bí bàbá yìí sì tún sọ pé olóògùn ló wọ́n máa sọ fún pé ọdẹ ni àti ìrandíran bàbá ti mi níjọ́ tó bá yá náà mo múra ní múra ọdẹ bàbá mi tẹ́ rí i pé ọdẹ ni wá lóòótọ́ ìbọn bàbá àgbà ń sì gbé lọ́wọ́. ṣé bàbá àgbà ti wà ní. ọ wà ládùúgbò là ń pè ìbọn bàbá àgbà wà tó jẹ́ pé ìdá ni wọ́n fi kì í wọ́n fi sí ojú kínní rẹ̀ ńgbà yẹn. ìdá ní wọ́n bá fẹ́ fi ìbọn ńlá wà tí wọ́n fi pẹ̀fọ̀ tí wọ́n fi gbàjà nàkún jọ̀ ìbọn ńlá ni olùkọ́ tí wọ́n máa pè ìbẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ bá ti gbé lẹ́yìn ti rí i pé ìbọn ńlá ni kì í ṣe ìbọn ayé ìsìn bẹ́ẹ̀ bá fẹ́ wọ́n á máa fẹ́ yin tigi wọ́n á fi ìbọn tigi wọ́n tìṣà wọ́n wàá fi ìbọn tigi ìbọn tó yìn tó bá gbé ọmọdé ṣubú tó bá gbé ọmọdé lọ́wọ́ fẹ́ yìn ìbọn ńlá ń bẹ tí wọ́n fi pẹ́ ẹ̀fọn tí wọ́n fi pàjánà kún jọ̀ wọ́n yàtọ̀ sí ìbọn pé mo fẹ́ pa ẹtu mo fẹ́ pọ̀kẹ́rẹ́ tó jẹ́ ìbọn pàtó ń bẹ ìbọn ńlá ń bẹ tó náà kọ́ ni pé ìmúra tí mo múra yìí mo múra ní múra oyè tí bàbá mi jẹ́ àgbà àṣègùn lẹ́yìn. àgbà àṣègùn. kò sí tí ò lágbàlagbà nú àgbà ọdẹ ń bẹ
kódà ògbólógbò àgbẹ̀ tọ́jú àgbàlagbà àgbẹ̀ ńbẹ tó má àsìkò ẹ̀rùn tó má àsìkò òjò ìgbà tá àgbẹ̀ sùn àtàsìkò ọ̀dá bẹ́ẹ̀ náà ni àgbàlagbà babaláwo ńbẹ o ṣùgbọ́n àgbàlagbà babaláwo ńbẹ kódà kì í sọjọ́ orí nìmọ̀ tí wọ́n bá ń pé àgbàlagbà tó bá wà láyé tí ó bá ní mímọ̀ ọmọdé ni ọmọdé tó bá ní mímọ̀ ó lè dàgbàlagbà bẹ́ẹ̀ bá ọmọdé lọ́jọ́ orí tó bá fi bọ́ sí koríko bàbá rẹ̀ tó bá jẹ́ bí ọba ó ti dàgbàlagbà nínú ìlú àwọn àgbààgbà ó sì máa wárí fún ipò yẹn ti sọ di àgbàlagbà ipò a máa sọyàn dàgbàlagbà kódà owó a máa sọyàn dàgbàlagbà làákàyè a máa sọyàn dàgbàlagbà bẹ́ẹ̀ bá gbọ́n ó lè dàgbà ó ní làákàyè ọ̀rọ̀ àgbà ni ó máa jáde lẹ́nu ẹ̀ ìrìn àjò àgbàlagbà ni ó máa rìn bí mo fẹ́ gbà wọlé lónìí náà ni ẹ̀yin ọmọ Yorùbá ìyà kì í jẹ̀ràn Yorùbá o ìyà kì í jẹ̀ràn Yorùbá tó bá gbọ́n tó bá lo ọgbọ́n Yorùbá èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nísìnyí Ọlọ́run fẹ́ kó ìran Yorùbá yọ ni ó fẹ́ kó ìran Yorùbá yọ kò sí ní tó lè tí kì í dẹ̀ bẹ́ẹ̀gùn òsì lórí yú kò ní yọ gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ láyé tí yóò bá fi sórí ire bàbá mi a ní nǹkan burúkú lọ́lọ́run fi gbèjà ọ̀lẹ òwe bàbá mi ní nǹkan burúkú lọ́lọ́run fi gbèjà ọ̀lẹ bí ó ṣe rí ní ìsìn bí ó bá rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ múra tẹ́ ń rí ẹ̀ẹ̀mí rí àwọn èèyàn fi nǹkan pamọ́ ni fúnra wọn torí pé Yorùbá ò nífẹ̀ẹ́ ara wọn tó rí èyí tó fẹ́ ṣẹlẹ̀ ní ìsìn mo nígbàgbọ́ sọ́lọ́run Olódùmarè ọba tó dáyé tó dọ̀run tí ò ságbára mi lẹ́yìn tiẹ̀ pé Ọlọ́run fẹ́ fi léyìí ó fẹ́ fi ṣàtúnṣe ọrọ̀ ayé gbogbo orílẹ̀-èdè wa ni ẹ̀yin ó sì rí torí pé asọ̀rọ̀ṣẹ́ kì í sọ̀rọ̀ dànù ohun tí mo ń sọ lónìí ẹ̀yin fi sọ́wọ́ àlàáfíà gbogbo àwọn oníbílẹ̀ náà wọ́n ń bẹ lọ́hùn àwọn oníjọsìn kìrìtẹ́nì àná ń bẹ lọ́hùn àwọn àfáà náà ti wọlé àdúrà mo sì nígbàgbọ́ pé Ọlọ́run Olódùmarè yóò gba òkè pé tá a fi ń pè bẹ́ẹ̀ náà ni mo wá tara bẹ́ẹ̀ ṣàdúrà fún gbẹ̀yìn tẹ̀ ń wò lò ọ̀tá tó ní àwòbó tó gbégbà ẹ̀yìn ẹ̀ ni ó ṣe tàbí kọ́ wà láyé bí aláìsí. àṣẹ bàbá tí ń wúre fún ẹ o máa ṣàṣẹ o. gbogbo yín lẹ́ ṣàṣeyọrí. orílẹ̀-èdè wa ṣàṣeyọrí. nínú ọ̀dẹ̀dẹ̀ kálukú wa ṣàṣeyọrí. ìwọ tán fojú ọmọ pọ́n ọ ṣàṣeyọrí. ìwọ tán fojú aya rere pọ́n ọ ṣàṣeyọrí. ìwọ tán fojú sẹ́ pọ́n ọ ṣàṣeyọrí. ìwọ tán fojú ìgbélú pọ́n lójú ó yẹ kó ti jẹ́ tọ́ rẹ̀. ayé wa fi ń pọ́n lójú ọ ṣàṣeyọrí. orílẹ̀-èdè wa náà ṣàṣeyọrí. a ṣàṣeyọrí. bí bàbá mi bá ti lù báyìí nínú ilé ni wọ́n ti lù wọn a sábà máa lò lọ́sàn-án wọn a sì máa lò láàárọ̀ tàbí lóru jìnnà bí wọ́n bá fẹ́ bá Ọlọ́run Olódùmarè sọ̀rọ̀ nílànà agbára àbílẹ̀ tí Ọlọ́run pèsè fáwọn bàbá tó bàbá mi tí wọ́n sọ̀rọ̀ tí àṣẹ ó sì jáde ń bẹ̀. tẹ́lifíṣẹ́ tẹ́lifíṣẹ́ bá ti méjì náà ni kò sí wòlíì kan tó kọjá ká sọ́kọ́sẹ́ bẹ́ẹ̀ni kó sì rí tẹ́nìkan ò rí kólúwa ó fi hàn án kó sì sọ tí yẹ ṣe kátàkátà tí yẹ ṣe ìrankíran tí kì í ṣe káwọ́ sẹ̀sẹ̀ máa lo àṣẹ kó fi ṣépè fún yẹn kó lè bá rí pé tó sọ́sẹ́ rárá o kó jẹ́ pé tí ayé ti bàjẹ́ nú ọ̀rọ̀ yẹn kó rí kó sì rọ́nà àbáyọ rẹ̀ Ọlọ́run bùn àwọn kan lẹ́bùn bẹ́ẹ̀ ṣùgbọ́n ti wá ìran ni kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ wẹjú wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sí gbẹ́rẹ́ àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa fún mi kan bọ́jú kí n máa rálùjànú rárá o èmi kì í rálùjànú o tó bàbá mi náà kì í rálùjànú àwọn funfun òde ọ̀run ni wọ́n rí tí wọ́n sì ń bá wọn sọ̀rọ̀ wọ́n jẹ́ alágbàwí tiwa sí Olódùmarè nítorí ẹ ti mọ̀ pé dúdú kan ò lè borí funfun òkùnkùn kan ò lè borí ìmọ́lẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi yé mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin èèyàn wa mi náà máa ń rí oríṣiríṣi bó ti yẹ pé kò sáyè fún mi púpọ̀ mo ń rí oríṣiríṣi táwọn èèyàn ń ṣe lórí ẹ̀rọ agbágbé ẹ̀rọ Facebook gangan tí àwọn èèyàn wa náà ń jáde wọ́n ń tú yáyá ni wọ́n ń tú yáyà wọ́n ń ṣàlàyé lórí ewé àtegbò ẹlòmíì kì í so oníṣègùn ṣùgbọ́n kọ́ nípa rẹ̀ tí ó lè mú èpo ogi kan tí ó ṣàlàyé ìwọ tó rí kóṣù rẹ̀ ó lè lò báyìí ìwọ tí òun tètè máa ń dà bọ́ bá fẹ́ súnmọ́bìnrin à ń rí gbogbo ẹ̀ mo kì í mo lù yín lẹ́gọ̀ọ́ ẹnu bá a bá ti rírú èyí tẹ́lẹ̀ àṣà àti ṣe Yorùbá ò ní dì mẹ́rí nínú gbogbo tí wọ́n ń sọ̀hún á rí tẹlomi olóòtú ọba lára mu á sì rí tẹlomi náà tí ó tún kú díẹ̀ káàtó báyé ṣe rí nu ọwọ́ ọ̀dọ́gba ìka ọ̀dọ́gba kò sẹ́nìkan tó máa ṣe tán gbogbo èyí tẹ̀ ń ṣe mo kì í àtẹni tó ṣe tà níyẹn. ká ní ó fèrè jẹ́ kọ́ wọ́n rò pé kéèyàn ó fà kà jẹ́kọ́ ní rárá o ìtọ́ ọba ṣe lọ gbà nítumọ̀ rẹ̀ ìtọ́ ọba ṣe lọ gbà ṣe é gbọ́ mi yé gbogbo ẹ̀yin tẹ́ ń gbìyànjú lórí social media ẹ lọ mú ewé báyìí ẹ ṣe báyìí fáwọn èèyàn lórí kí orílẹ̀-èdè wa pàápàá jùlọ ẹ̀yà aran Yorùbá ká má bàa parun tìṣe tàṣàtàṣà kì í púpọ̀ àtẹni tó lóun jọ wá tó ń ṣe bí wa àkí òun Ọlọ́run ó gbé wọn náà ga Ọlọ́run ó gbé wọn àkí ọ torí bí nǹkan ọ̀dà èyàn imitate ẹ̀ ò lè jẹ́ imitator fún nǹkan tí ọ̀dà
ní tó bá dá lórí jìnnà là á ṣe àǹdà rẹ̀ là á ṣe fèkì ẹ̀ Ọlọ́run ó gbàdúrà gbogbo wa mo kí yín púpọ̀ ẹ dákun ẹ̀yin tẹ́ ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ lórí ọ̀nà tí wọn náà bá mọ̀ ìwọ náà máa ṣe àwọn èèyàn míì wà nílùú tí wọn ti ẹ̀ yọjú táwọn jìjàgbara wọn yọjú wọn ṣe lábẹ́nú Ọlọ́run Olódùmarè ilẹ̀ Oòduà yóò gbé ẹ̀yin náà yóò gbé yín ọ̀ láṣeyọrí o láṣeyọrí o ìran Yorùbá ò ní dì mẹ́rí o àní dèrò ẹ̀yìn o àní dè wọn ò ní fi nǹkan tí bàbá wa ní wọn ò ní fi bú wa o torí ara fífi bú ni kéèyàn sọ pé òṣogùn kò jẹ́ ara fífi bú ni kán bá fi bú ẹ̀ àti ẹ̀sùn ògùn ẹlòmíì sọ́sẹ́ kò síṣẹ́. ọkùnrin tó lè tàbí elépe tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀ kanlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ni solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó ya kilala tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ọ́ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ọ́ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wà á máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical Nigeria limited tó wà ní #1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù nílẹ̀ Ògùn ló ń produce tó tún pákéjì èrè ẹ̀ nílẹ̀ ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó ìmọ̀dọ̀ àwọn alágbàtàjà kejìdó Nàìjíríà àlùjọ gángan náà alcoholic bitters ìwọ náà gbẹlura kó gbàgbó kọjá bẹ́ẹ̀. ẹlòmíì sosókè ẹlòmíì gan wọ́n ṣe ìtọ́jú ara fún síbẹ̀síbẹ̀ náà ó padà bọ̀ wọ ayé kẹ́yìn náà ni èyí ń jẹ́ nǹkan ìtìjú fún àṣà àti ṣe Yorùbá ẹ̀gbọ́n ànígbèrè tìjú gbogbo wa ànígbèrè tìjú gbogbo wa mo kí yín púpọ̀ gbogbo ẹ̀yin balọ́dẹ mo kí gbogbo yín gbogbo ẹ̀yin babaláwo gbogbo ẹ̀yin àràbà nílùú Ògbómọ̀ṣọ́ mo kí yín ní Òṣogbo bàbá wa ẹlẹ́bùrú gbogbo ẹ̀yin àgbààgbà ọdẹ mo kí yín bàbá wa àwọn ti sọ́sùn bàbá Fáyẹ̀mú ti lọ bàbá ti lọ bàbá wa Làbí Ògúndépò ló tún kù ọlọ́run rẹ̀ ni bàbá fún wa àwọn náà wà lára tí gbàsà àti ṣe Yorùbá tí a bàbá sójà alábàáyé ẹ̀sà tàbí ìjàlá yóò sì máa wù yín gbọ́ Olódùmarè ọlọ́rẹ̀ ẹ̀mí wọn ọ̀wà anírun lórí wọn gbogbo àwọn ọmọ wọn tí wọ́n kọ́ ọlọ́jẹ̀ wọn yàn wọ́n yanjú yọ̀wọ́ láàníyàn tí mo ṣàdúrà fún Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́mi náà àdúrà ó gbà gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ jẹ́ pásítọ̀ tí ẹ̀ ń gbéṣẹ́ Olúwa lárugẹ ní mímọ́ tẹ́ sí ní mímọ́ Olódùmarè ó wà pẹ̀lú ẹ̀yin náà gbogbo ẹ̀yin tẹ́ ṣàdúrà fún orílẹ̀-èdè wa Olódùmarè yóò súre fún ìran ti yín náà tọmọtọmọ ẹ̀yin àbáwá àfáà tẹ́ jẹ́ mùsùlùmí àwọn ṣéèkì ńláńlá bí àwọn bàbá wa tó lóko tó yẹ mọ́ gbogbo àwọn tó jù ò tí ì lóko náà àtàwọn tí ṣàdúrà lábẹ́lé bàbá wa tó jẹ́ kínní nìsín mufti nílùú Ìlọrin àkíwọn Ṣéhù Fárúkù Olódùmarè yóò bá wọn gbé ẹrù náà dání tó bá wọn gbé yóò gbé wọn sọ̀kalẹ̀ bí ọ̀dà mo ṣàdúrà fún ọlọ́jọ́ orí bẹ́ẹ̀ fẹ́mi náà wọn kàn tara wọn wọlé sọ́dọ̀ àwọn àfáà ni àwọn àfáà ńláńlá ń bẹ àtàwọn tó jù wọn lọ́jọ́ orí àtàwọn tó tún jù wọn lọ nínú ipò tí orúkọ tí wọn ò tún hàn torí wòlíì ńláńlá ń bẹ tó tún jẹ́ wòlíì bàbá wòlíì tí ò hàn bó ṣe wọ́n lọ́ọ̀ ní sọlá rẹ̀ ẹ tó bá ti hàn mọ́ bínú ẹ̀ Ọlọ́run ní ń dára bọ́ọ̀ bá ti bínú rẹ̀ àwọn ọmọ tiẹ̀ náà dé yàn bẹ́ẹ̀ bá rí bàbá tèmi nígbà tí ń bẹ láyé tó bá rí mi ní ìsìn yẹn kọ́ ro pé bàbá mi èmi mọ kọ́ lóògùn nígbà tí ọ hàn ẹbí tó sì bọ̀ nígbà tí nǹkan kún gorodomu tó kún ìkòkò tó wá sẹ́dá alẹ́ táwa wá kú díẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ ni bàbá ìyá mi náà àgbà akínṣègùn gbogbo ilẹ̀ dárí òkìtì ọ̀dẹ ni olóògùn ni bàbá tó bí ìyá mi ìyá tèmi làkọ́ bí ẹ̀ bàbá náà ṣẹ̀ṣẹ̀ papòdà ní kọ́lọ́hún forí jì wọ́n bí bàbá ìyá mi náà bá ń lọ ibi àmọ́ fi bá wọn ṣàwàdà gbà ń bẹ láyé bàbá wọn níhìn ẹja jọrin wò èmi ni wọ́n pè lólógùn bàbá ọ̀rá mọ́tò tó fi kú egbò ṣẹ̀ṣẹ̀ ra ọkọ̀ bàbá ó ní ọkọ̀ ní ilé ìwọ̀n ò gbà tí torí iṣẹ́ ìbílẹ̀ ti bàjẹ́ ní ìsìn bọ́ọ̀ bá ti máa gun mọ́tò wà lọ lóògùn tó sì kó lẹ́kẹ̀ẹ́ ọ̀run rẹ̀ gẹ́dẹ́ èso lóògùn ayé ló sì rújú àṣẹ̀ṣẹ̀ kọ́fọ̀ ọmọ jèsè tó bá dánú oko tí kòwé ìbẹ́kúrú ayé bá dó lásán kòwé kò ní mọ̀ ọkùnrin bẹ́ńlẹ̀ tí ò mìíràn ọbẹ̀ kì í mí kún àgbà àwọn àgbàlagbà ń bẹ nílé tó mọ oògùn tí í jẹ́ àwọn àgbà àgbẹ̀ ń bẹ tó lóògùn àwọn àgbà ọdẹ ń bẹ àwọn àgbà àṣègùn àwọn babaláwo gidi ń bẹ àwọn babaláwo gidi náà gbogbo wa náà o ṣùgbọ́n eégún jẹ eégún lọ bí eégún bá sì ti pàdé eégún tó jẹ eégún lọ àwọn ló eégún ẹgbẹ́ rẹ̀ ọ̀ fẹ́ wò ó
bẹ́ẹ̀ náà ni olóògùn náà jolóògùn lọ ìlú tí wọ́n máa ń lù fún bàbá mi nù olóògùn kan jolóògùn kan lọ Ẹgbẹ̀jì ẹnìkan ọ̀gbọ́n bíi ewé wọ́n wà dálùbọ̀lẹ̀ olóògùn kan jolóògùn kan lọ bájá bá fojú kẹkùn apalọ́lọ́ Ẹgbẹ̀jì olóògùn kan jolóògùn kan lọ bẹ́ẹ̀ náà lọ dẹ́jọ́dẹ́ lọ awojáwo lọ olójó gbòdú awo àmọ́ gbáwo mi tífátífá gbáwo mi ẹ̀gá ti rọ̀ níyì gbogbo àwọn bàbá táwọn bá ń jọ pé ọmọ ké bá yájú sí wọn yọ ní ìsinmi ọmọ sẹ́mọ̀ pé oògùn tó dáa èyí níyì oògùn kà ló níyì ìwọ́n tó bá ní òṣoògùn jẹ́ wọ́n náà kàṣẹ́ ń pàkọ́ kójú ọ̀fọ̀ wù ọ́ mọ̀ pé oògùn ń bẹ. gbógun bẹ. ẹni tí wọ́n dọ̀rọ̀ rẹ̀ rí ló mọ̀ pé ayé ń bẹ. Ọlọ́run ní dọ̀rọ̀ gbogbo yín rú. gbogbo ẹni tó kàn Ọlọ́run bá dẹ́dà yọ ṣàtúnṣe ayé yín. ẹ̀yin èèyàn níbi mọ̀ ń lọ káwọn torí àwùjáde kí tó mọ̀ tán tó lọ bẹ̀ yẹn àwọn èèyàn ní pé ká dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ló lọ́pẹ́ fún iṣẹ́ tí ẹ fi kalẹ̀ ní bí kò tí ì pọ́sẹ̀ kan gan tí a fi kalẹ̀ wípé kẹ́ lọ wá ẹ̀dọ̀ bẹ́ẹ̀ni pé tó bá yẹ pé a máa ṣe bẹ́ẹ̀ pé tó bá yẹ pé ọkùnrin ni wípé kó gé sí mẹ́sàn-án wípé kó wá atare ìjọsìn atawẹ́rẹ́ ìjọsìn bẹ́ẹ̀ni pé kó fi sí kó má má fi epo kó má fi sí kó wá òrí àbí àwọn èèyàn dúpẹ́ ọpẹ́ Ọlọ́run lọ́lọ́pẹ́ wọ́n ní àwọn ṣe pé ibi ò ní pààyàn má jẹ̀bi ọ̀pá wúru má jẹ̀bi ọ̀pá wúru á tún sọ mí náà lónìí. irú èèyàn kan ó wà l'Ábùjá ó ní kí n dúpẹ́ lọ́wọ́ yín gidi gan Ọlọ́run kàn ní wípé jẹ́ kó ń jẹ́jà ẹ̀ kó ń kàn ṣe wò wípé òun kàn bọ́ sọ́jà òun rẹ̀ dọ̀ òun dẹ̀ sí kó ń ṣe pé bó ṣe jẹ́ kó ṣe jí ọjọ́ kejì wípé wọ́n dẹ̀ wá bùn òun ní owó pébi tó ò tiẹ̀ fọkàn oore sí. ara ó ti ẹ̀dẹ́ bá rẹ̀ kò ṣe rí ló já sọ ọ́ta ìtasọ̀ lónìí ojú yẹn ò ní lọ ìtasọ̀ lónìí yóò tún jù yẹn lọ. yóò jù yẹn lọ gbogbo àwọn bàbá wa tí wọ́n ń sọ̀rọ̀ lórí social media á kí àwọn náà ẹ dákun ẹ̀yin èèyàn wa ntẹ́ bá ti lò tó dájú ẹ̀jẹ̀ ni ajá máa sọ́lẹ̀ fáwọn èèyàn kó lè máa encourage wọn kọ́mọ jẹ́ ìwúrí fún ẹ mẹ́ta aṣọ òyìnbó láti mọ̀ pé àṣà àti ṣe Yorùbá ń bẹ lóòótọ́ oògùn tá a bá ti ṣe tó jẹ́ kìí ṣe kóògùn ọ̀pọ̀ kóògùn ọmọpọ̀ rẹ̀ gẹ́dẹ́ oògùn yìí ṣe fúnifọ́ èyí ṣe fún kìnìkan bẹ́yọ̀ kan bá ní bẹ́yìn bá ṣe méjì kò sá ti gé mọ́sá kó sì àti kó sì ṣe fọ́ ọgùn kó dẹ̀ ṣe fọ́ ọgùn. èyí tí mo fẹ́ sọ lónìí ẹni ọ̀nà bá dí mọ́. ẹ tí ọ̀nà bá dí mọ́. bẹ́ẹ̀ni tọ́nà dí mọ́ àbá tó wá sóògùn tí yóò jẹ́ lọ mọ́sálásí lọ ṣọ́ọ̀ṣì lọ káàkiri wọ́n wá tí wọ́n ti ẹ̀dín náà wọ́n ti ẹ̀ máa lọ ilé ìjọsìn gan náà mọ́ torí nísìnyí bí Yorùbá lówó lọ́nà ní kí ni ìwọkọ̀ lọ ilé ìjọsìn wọn. kò sí o. Ọlọ́run Olódùmarè yóò wá pẹ̀lú gbogbo wa. ó ṣiṣẹ́ fẹ́ni tó bá sóògùn tí yóò jẹ́ náà. ẹ tó bá ṣiṣẹ́ ẹ tó bá. ṣe gbòógì wọ́n ṣe fún wọn ní o ìwọ náà ní o ṣe fúnra rẹ ní kò wá fọ̀hún bọ́ bá ti lè lò Ọlọ́run sì máa gbọ́wọ́ rẹ ṣiṣẹ́ torí Yorùbá máa tọwọ́ èèyàn bọ́ mi. Yorùbá máa tọwọ́ èèyàn bọ́ mi. dàbí mi sọ pé kéèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ó kéèyàn ṣe wọ̀. ọba láàfáà ni ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. gbàpọ̀ ọba tó dá ọ tó déwé ó tó fún ọ ní mímọ́ ó tó fẹ́ lómi náà. bọ́ pé Kírísítẹ́nì bá ní ọ́ ó ṣègùn bá ní ọ́ ní ìran bàbá tó bí wa ó ń ṣègùn tó bá yájú sí wa yí parẹ́ máa yí láàánú. yóò parẹ́ máa tí ò ní gbọ́ rẹ̀ mọ́. ó lè má kù sí ọ̀run ó kù sáyé torí kì í ṣe kí mo fi ń jánu ìdí tó jẹ́ káwa náà máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nù tẹ́ bá ti rẹ́ tó tutọ́ lẹ̀ tí ń fẹsẹ̀ ra ọmọ tí wọ́n fi tọ́ ṣe ni. ó mọ nǹkan tán fi tọ́ ṣe ni. ayé wọn a máa kó oògùn èèyàn gbogbo tó onílájọ wọn ti bí ọ àǹtú ni ẹ̀dùn àkànlọ gbàsọ́lọ́ ni tí ò ní kankan mọ́ tí ó wà lẹ́mtì. mo fọ ọlọ́ba tó dá mi múra. bíbọ́ lè wọ báńkì èèyàn tó lè kówó èèyàn nù. wọ́n máa pààyàn sápá ayé ọlọ́mọ ẹni bú mú wa. ìdí tí ọmọdé kì í sí nínú lẹ́kọ́ ní kìtà ọmọ jòun ìtàfin ní kẹ́yìn ẹ̀yìn awo ẹ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin ó ṣègùn ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin àfa ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin bàbá wa tẹ́ ẹ jẹ́ Kristẹni nínú Olúwa ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn a máa pa òdi ọ̀rẹ́dà fún yàn tí wọ́n fún lásán òdì wọ̀ tó fún lásán òdì wọ̀ tó pọ́ Ọlọ́run kọ́ dà mọ́ kò ní pe Ọlọ́run kó dà mọ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run akọ́yìn sí ni wọ́n máa ṣe wọ́n ti yarin tí wọ́n ta wá ń jàǹbá wọ́n máa fi tàyẹ̀ ń jàǹbá ìyẹn ò sì kọ́ lọ́run tó rọrùn lọ́fà ayé rẹ̀ lẹ̀ kọ̀ọ̀kan Ọlọ́run lọ́fà ayé rẹ̀ lẹ̀ rí níbi tẹ́ ẹ bá ti rí àwọn kòkòrò tí ń tààyàn bí oyin bí agbọ́n tí ń tààyàn táwọn èèyàn ń sá fún bálàǹgbà bá débẹ̀ yóò sì máa sàmì. òótọ́ ni bàbá alágbàdébẹ̀ alágbàdé máa jẹ́. ó máa jẹ́ àbẹ́ Ọlọ́run ṣe sílé ayé lọ́nu bó ṣe lóró tóun bálàǹgbà bá débẹ̀ yóò máa ṣàjẹ́ ni kódà kò ní kú láàrin wọn dọ́mọ mi ni yóò sì jò tí yóò jìjẹ tí yóò yò àwọn ni ó sì máa jẹ àwọn kòkòrò tí ń tààyàn ni ó máa jẹ
sẹ́ẹ̀rí báyìí òwe ni. ọ̀rọ̀ Ọlọ́run lágbára. ọ̀rọ̀ Ọlọ́run lágbára kéèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. ìwọ tó bá máa wúri tó jẹ́ fi ran ọmọnìkejì lọ́wọ́. ìwọ tó lówó lọ́wọ́ ṣàánú ẹgbẹ́ rẹ. ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ni wà. méjèèjì jọ ṣiṣẹ́ papọ̀ mọ́ra wọn ni ẹ̀sìn yóò tó bá ń ṣe máa lòdì dáadáa. o lè bá látúbọ̀ tán àtàwọn ọmọ rẹ. rí tí bàbá mi ṣe lè mí gbà yìí. Ọlọ́run dákun kó fèmí náà ṣe káwọn ọmọ náà gbà dáadáa. kọ́ mọ́ parun lórí mi. ìní tí mo kéde mo gọ àbí ìwà mọ̀ pé tí mo ń sọ ohun tó wúlò ni. rárá mo mọ àmọ́ kásá ti ṣe Yorùbá mọ̀ bá parun ká mọ̀ bá dẹni mẹ́rí ká mọ̀ dẹni ẹ̀yìn ìtiwọ̀ náà bá mọ̀ ojogun rẹ̀ ni ojogun ìwé tiẹ̀ ni àbí o tiẹ̀ bá bàbá rẹ̀ kan láyé mọ̀ fẹ́ ṣe bàbá rẹ̀ bá máa kírun tó bá àjọ dẹkọ̀ bá àjọ ṣègùn bá jẹ́ abaláwo béèrè oògùn àrùn lọ́wọ́ rẹ̀ ìtẹ́ fi tọ́jú ara wọn jọ̀ béèrè bí wàhálà bá dé tó lè gbé ọkọ̀ ònú ewu béèrè àdúrà tó lè ṣe tó lè fi sọ̀rọ̀ sínú afẹ́fẹ́ Ọlọ́run sì fàṣẹ sí béèrè lọ́wọ́ wọn mọ̀jẹ̀ wọn gbé lọ́rùn ọ̀rọ̀ tí òkú ọ̀run bá sọ ogún ọdún kì í parun ọ̀fọ̀ gbólóhùn àwíṣẹ bàbá mi kan nu ọ̀rọ̀ tó kú ọ̀run bá sọ ogún ọdún kì í parun ọmọ ikọ̀ mú yẹ ọmọ ikọ̀ mú ìyá rẹ̀ ìwọ ni ọmọ ikọ̀ mú ìyá rẹ̀ ọmọ ikọ̀ mú ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni àṣẹ Ọlọ́run ni yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ lónìí mọ́ ìbẹ̀yìn ẹ dákun ẹjá sọmọ ìyá àwa Yorùbá ẹjá sora wa pọ̀ ká sọmọ ìyá dọ́kàn alẹ́ mọ́ pé ara lọ́mọ ìyá ká má fẹ́ràn ara wa dénú ẹ jẹ́ kí gbùgbùrú panu lórí wa dákun ẹjá fìfẹ́ bára wa lò nípa ewé àtegbò ẹ mẹ́jà tó tan ara wa ẹni àbàbà wa fi dẹ́gbẹ́ múlẹ̀ ẹlòmíì ti gbàgbọ́ pé èyàn lè jólóògùn kọ́mọ́ sí sínú ẹgbẹ́ múlẹ̀ rárá o ó lè má sì ṣègùn kọ́mọ́ sí sínú ẹgbẹ́ múlẹ̀ kankan ó sì lè má sògùn kọ́mọ́ sí abaláwo kò tẹ́ ẹ papọ̀ mọ́ra wọn kó lè má lọ ṣọ́ọ̀ṣì ó lè má kírun báwa náà ti dọ́gbọ́n kírun lẹ́kọ̀ọ̀kan yìí torí náà kọ́ ni pé kò papọ̀ mọ́ ẹ̀sìn ó yàtọ̀ sí iṣẹ́ àbí àṣà àti ṣe Yorùbá ṣe gbọ́ mi yé ìran Yorùbá ni kó gbìyànjú láti wá agbára bádùá rẹ̀ ó ṣe gbà ìran Yorùbá ni kó gbìyànjú láti wá agbára lórí iṣẹ́ rẹ̀ bí ó ṣe rọ́nà àbáyọ tí ó sì ní bátọ́mọnìkejì jẹ́ àmọ́ ẹ mọ̀jà lé onílé bo ti yín lẹ́yìn kò dáa o káwá pa fẹ́ sókun kan nísìn yóò mọ̀ wá lu àsìkí aráàlú tàbí yóò wá lu àsìkí ọmọ rẹ̀ tàbí wọn náà wá sí nǹkan tí ó lè kúrò ẹ̀mí rẹ̀ ẹ̀rí Bíbélì jẹ́ ká mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ni wá o sì gbọ́dọ̀ jẹ́ kí tẹ́ḿpìlì Ọlọ́run bàjẹ́ nípa lọ́wọ́ rẹ̀ ṣe é dákun ẹ jẹ́ ká tó tẹ́ḿpìlì Ọlọ́run ṣe àwa ni tẹ́ḿpìlì Ọlọ́run ẹlòmíì tẹ̀wọ́n ti jẹ́ tẹ́ḿpìlì pẹpẹ ọ̀rọ̀ Ọlọ́run ibi tá a ti gbàdúrà sọ́lọ́run tá a ti pè àgọ́ ara wa yìí ni tẹ́ḿpìlì Ọlọ́run ẹ má jà sí ìbàjẹ́ sí ẹ má jà nira wa lára ẹ dákun ìwọ tó bá láǹfààní kan fi ran ọmọnìkejì lọ́wọ́ má fi ti ẹ̀yà tàbí àṣà sí ọmọ ìyá kan náà gbogbo wa ẹ dákun mo folúwa bẹ̀yìn ẹyẹ ìyẹn wa káwọn torí àwùjá yìí kíjọ́ mọ́ta lẹ́nu wo là ń lọ lónìí adébí à ń lọ. Lawafin aba mixture. Lawafin ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o toro fini ni iṣẹ́ Lawafin aba mixture lágbo ara ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo ìfúnpá gíga ibà typhoid ara ò jí pépé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège Lawafin aba mixture ní kóòlò NAFDAC ìlú ló ń tẹ̀ gbà iléeṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited ó wà nọ́mbà 1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ ó wà chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ Lawafin aba mixture lárùn tẹ́ egbòogi tó ṣe gbẹ́kẹ̀lé ni ẹ gbà bẹ́ẹ̀. Lawafin aba mixture ní ẹ rà ó ṣe wà ní powder ìyẹ̀fun bẹ́ẹ̀ ló wà lólómi iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́. ẹlòmíì ò tiẹ̀ lóhùn fojú kọjá nǹkan àwọ̀ ni ẹlòmíì àní obìnrin bá ṣe pọ̀ lójú oorun ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tá à ń sọ yìí ó lè máa ṣẹlẹ̀ sẹ́lòmíì tí ó sì ní dínà àtijọ́ àti mú rẹ̀ lọ́wọ́ tí ò ní dínà àtijọ́ àti mú rẹ̀ lọ́wọ́ a sì máa ṣẹlẹ̀ sẹ́lòmíì tí ó sì dínà àtijọ́ àti mú rẹ̀ lọ́wọ́ ìdí ẹ̀ la fi ní kéèyàn ṣe àjò sí ọ̀rọ̀ ara rẹ̀ ẹni tí bá ń dí lọ́wọ́ tó bá ti ṣe kò ní dí lọ́wọ́ mọ́ ẹni tí ó bá sì ti máa dí lọ́wọ́ tí bá ṣe kò ní jí wọ́n lè fi dí lọ́wọ́ torí àwọn láǹtakùn spider wọ́n máa ń ṣe wápsì wọn yẹn àwọn okùn wọn yẹn láti fi wá jíjẹ fáwọn wọn ni wọ́n ta káwọn iṣẹ́ olè balẹ̀ káwọn náà jẹ iṣẹ́ wọ́n ń jẹ kòkòrò làwọn náà ń jẹ. kòkòrò tó bá ti mú. bẹ́ẹ̀ ni yóò jẹ ni tí àwọn trap yẹn bá ti mú yóò jẹ yóò padà wá bẹ́ẹ̀ yóò wá jẹ tó ní nǹkan ni pé ẹ̀yìn èèyàn wa ẹni ọ̀nà bá dí mọ́ kọ́lọ́rì wá epo gíga tí wọ́n ń pè ní epo ọ̀bọ̀. epo ọ̀bọ̀. wọ́n ń tàtàkùtà lọ́jà o ẹ tí ọba dá mọ̀ dáadáa wọ́n á máa tẹ epo àsàpà ó jọ ṣùgbọ́n tó bá ti lo epo ọ̀bọ̀ tí yóò fẹ́ mú bàbá sàpà lọ rà epo ọ̀bọ̀ gidi tó bá ti lọ báyìí yóò máa fẹ́ mú ni yóò máa fẹ́ mú tó bá ti fẹ́ sí mú wọ́gán ti rí
yọmọ fi ọmọ sẹ́yìn èpo ọ̀bọ gidi ni tó bá ti sògùn míì tí ò jẹ́ mọ̀ pé ògì tó lò kì í ṣe ọ̀bọ gidi àwọn Yorùbá tó ń pèlè èpo ẹ̀rún wọ́n tún pèlè èpo ẹ̀rún bẹ́ẹ̀ ni ògùn méjì ni wọ́n fi sọ ìtúnisílẹ̀ kúrò lọ́wọ́ aráyé ọ̀kan nù ẹ̀rọ ọfà tó tí ọfà bá ti báyàn ọfà póríṣiríṣi o wọ́n á máa tafa òsì mọ́ èèyàn o nínú ọ̀rọ̀ tí mo sọ ń jò ní pé méjì ni ìyà ìyà máa jìyà ìyà sì máa jẹ èèyàn ẹni tí ìyà bá ń jẹ lọ́wọ́lọ́wọ́ tí bá ń kọ́ṣẹ́ lọ́wọ́ nìsín ó lè jẹ́ pé òun ní ń jìyà lọ́wọ́ téèyàn bá ń jìyà yóò máa kọ́ṣẹ́ lọ́wọ́ yóò padà yó téèyàn bá ń jẹ èèyàn ó yò níjọba ṣe fídọ́ọ̀mù ó ti yónú yóò kọ́ máa jẹ ọ̀rọ̀ ló kù ṣùgbọ́n ẹni táyé bá ń fìyà jẹ ìyà èyí yóò bọ̀ rọ̀bọ̀rọ̀ o Ọlọ́run ìyà tẹ́ ń wò mí ìyà ò ní jẹ yín àṣẹ máa ṣàṣẹ ẹnu ìyà tẹ́ ti jẹ tẹ́lẹ̀ yóò dùn báwọn ẹ̀yin náà máa jọrọ rẹ̀ ni ètí ìyà yìí fi jẹ́ èèyàn lè tí mò ń sọ yìí tí ìyà òfin ní jẹ́ èèyàn ẹni tó wáyàwó tí ò rí ìyà ń jẹ ni ẹni owó tí ò rí ìyà ń jẹ ni ẹni ó ṣiṣẹ́ tí rẹ̀ dàrú ìyà ń jẹ ayé ló ń fìyà jẹ lọ́wọ́lọ́wọ́ èṣù ní ń fìyà jẹ bẹ́sù òsè ní fìyà jẹ wá mọ́ ẹni tó fẹ́ wá gbàwé ìpínlẹ̀ tí ò rí ìyà ní ń jẹ lọ́wọ́ ìyà kínní yẹn ń jẹ ni gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ ní jí ìyàwó rere ìyàwó rere ò ní jẹ yín ẹ máa rí ṣe ni ọlọ́wọ́ láàníyàn tí mo fi sọ ọlọ́run jẹ́ mi náà máa rí ṣe kó tó bá àdúrà yín ó máa gbà ó ṣé ẹ wá rí gbogbo ẹni tí ọ̀nà bá dí mọ́ bóyá ìyà ń jẹ lọ́wọ́lọ́wọ́ kó lọ rí wá èpo ọ̀bọ̀ wọ́n ń pèlè èpo ẹ̀rún kó lọ níwọ̀nba kó wá lọ ẹyọ ata pupa báyìí ata olúwẹ̀ rẹ̀ Yorùbá ń pè àmì ń pè láta àjọsí ẹlòmíràn ti mọ̀ pé láta àjọsí ètò bá rí òkú ta àjọsí àbá ṣe àtàyè àtijọ́ àtàtẹ̀yẹsù àmì ń pè láta ẹyẹ àtàwẹ̀rẹ̀ jọ̀hún tàdáyébá tá a lò sí àṣejẹta àṣejọsẹ tó kọjá ẹ̀ẹ́dì ṣe rí rè a máa wẹ̀rẹ̀ níjọ́ àwọn àná táwọn àgbọ́njú lọ́dọ̀ àwọn bàbá wa a máa rí wẹ̀rẹ̀ tó tún jù báyìí lọ ẹyẹ a máa ṣàjẹ tí ó sú ẹ̀rí àti àjọṣe ni mo kó lọ́wọ́ yìí ẹyọ mẹ́ta péré lè yóò mú bẹ́ẹ̀ni ẹ wàá lọ mọ èpo ọ̀bọ̀ ewé tí mo mú dání yìí là ń pè ní ewé àforúfà àmì ń pèlè ewé àjọbalẹ̀ àmì ń pèlè ewé ẹyẹ ọba ewé yìí ẹyọ kan ṣoṣo náà lẹ́ẹ̀mù gàgà kan báyìí lẹ́ẹ̀jà ń bẹ̀ gàgà ẹyọ kan báyìí òun lẹ́ẹ̀jà ẹ wàá lọ mọ ẹyọ atapupa mẹ́ta. Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Suleiman Egbeji Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Suleiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé tí bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgìràgàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Suleiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Suleiman Egbeji ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Suleiman Egbeji ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ